padà sórí ètò Miliki Express gbogbo tó wọ̀ mí nínú ilé ẹgbẹ́ bá wò pé Lara Olubo mo rẹ́rìn mi ìdẹ́ tí introduce àlejò bí mo ti bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn torí àwọn kan tó ti wà wájú mi gan ó tó nǹkan tí ó jẹ́ kí n máa rẹ́rìn. gbogbo ètò mi nínú ilé a sì ń ṣe ọdún kérésìmesì ní tí mo mọ̀ pé pẹ̀lú àṣẹ ìdùnnú àtẹ̀mí àtẹ̀yìnàgẹ́ ó máa ṣe ìtọ́dún tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba ọdún yìí náà àjọ máa parí ẹ̀ ní pẹ̀lú àṣẹ tí Èdùmàrè. ẹ wo jẹ́jẹ́ mi mo wà stúdíò ní àwọn alágbára náà bá wọlé dé àwọn wọlé alágbára gbogbo ẹ̀yin tẹ̀mí nínú ilé wọn láwọn bọ̀ láti orí òkè ni mi ìdẹ̀mọ́ orí òkè tó ti ń bọ̀ tó di pé wọ́n gbé gbogbo ẹ̀ lọ́gbọ̀ wá sí ìlú ilé agbára Woli Arole D Prophet. ó ṣe bẹ́ẹ̀ ni mo láì fọ́ sọ pé bẹ́ẹ̀ ni kò yé wọ́n gan sún sẹ́yìn bẹ́ẹ̀ làwọn aráalé gan máa sún sẹ́yìn kí ni a tiẹ̀ báyìí. Woli Arole mo já wọn fídíò ni bí mo ṣe wọlé gan òye wọ o kò bá mi lórí ṣíà agbára kan ló gbé mi débi mi ò ń lo mọ́tò mọ́ ìdẹ́ ń ṣe gbé màá kọ́ pé location ni wo kérésìmesì rè ọdún tó lóyin. èwo lójú. májè sójú bá ti ń sojú báyìí ìsídà kí n fẹ́ pàṣẹ ọ̀ kí n fẹ́ so. èmi yàtọ̀ inú mi dùn fún orí Christmas ọdún yìí. Màámi ṣé o máa pọ̀lọpọ̀ ẹni tó ti kú ni bẹ̀rẹ̀ wà láyé wà láàyè ká yan Ọlọ́run ọba tó dá ayé ọba tó dá ọ̀run. sábà mi pọ̀ mọ́ ní Ọlọ́run. àgàbọ̀ mi ò tí ì débẹ̀ wà á dìbò sí àmọ́ sọ̀rọ̀ ṣọ́rẹ́ o tún mi introduce àwọn ènìyàn. wà á ní Woli wọ́n ti fún mi ní accolade kan present tẹ́lẹ̀ last time it was Woli Arole D Prophet but n sì wà á pè báyìí wà á ní Woli Arole ọmọ ṣe Woli people tag your hair people tag invisibility ìta ògo ló fẹ́ ka yẹn wà á máa ní Woli Arole D Prophet ọ̀rọ̀ jáde tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ yà tó pè. gbogbo yàrá lé gbogbo yìí tẹ̀lé nù lé mo ní àlejò ńlá kan tó dédé wọ́n dédé wọlé agbára ni Woli Arole D Prophet ọ̀rọ̀ jáde. torí ayé ẹ̀ mo ṣe wá bẹ́ẹ̀ ni wà. mọ́mí ẹ wo ẹ jèrè ọmọ yìí kò ní kú mọ́ yín lójú pẹ̀lú àṣẹ Èdùmàrè wọ ẹ̀ ní sunkúnlé lórí gbogbo abiyamọ̀dé ọ̀run bàbá mi tì í lẹ́yìn torí báwo màmá ṣe báwo tí màmá ò bá bí yín jáde àti wọn bọ̀. ó difficult because wọ́n sọ history ẹ̀ fún mi àtinú ni mo ti ń sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ ni mo sọ fún mi ní mọ́mì wọ́n ti pé 8 months wọ́n mọ̀ èmi sọ àfihàn mi ni ìyàtọ̀ pé mo kọ̀ kì í ṣe kíkọ̀ ọkùnrin máa ń bèrè Arole Paul ṣe gba inspiration mi òun mú tí mi ń fa nǹkan kan ẹ̀mí mímọ́ ni ọ̀rọ̀ máa jáde sà. kíní kan ta yín lẹ́gbẹ̀ẹ́ ẹ mú mi. kíní mi ìfẹ́ kọ́ mú mi torí mi ìṣẹ́gun ní mi mú mi lójúbó ọ̀rọ̀ tí bá fún ẹ ní bísí omi ó lágbára. ó dàgbà àtà tó wà lùpọ̀ wọ́n yín yóò ìgbà míì tí agbára bá gbò mí ni òun mú mi pọ̀pọ̀ almost 70 days mo gbàwẹ̀ lórí recession mi ò mú mi omi battery èmi kọ́ ni mo mú nípa mi ló mú. ṣàánú kò yé mi gan lára ó yẹ bá mi ìwọ náà lọ sọ mí di báyìí. èmi kọ́ ebi ìsì bẹ́ẹ̀. ó wà láwọn tó ṣe mí bó ṣe ṣe mí ìjọkọ̀ mo ṣe drama báyìí wọ́n mi nítorí kí báyìí mo ṣe máa ṣe mo ṣáà mo ṣe dáwọ́ mo ní máa ti máa lọ ṣeré wọ́n mi nítorí bó ṣe ń ṣe yìí o ò gbádùn mo ní mo ti ṣe kiri eré ẹ̀ mo ní mo ṣe pé láti rí báyìí ni mo ṣe ṣéèkì o tí gómìnà Ambode tó fún mi 200,000 mọ́mí ní tó báyìí ló ṣe ṣéèkì ó ṣe ṣéèkì ni mọ́mí ní agbára Ọlọ́run kúnlẹ̀ jẹun gbàdúrà ẹ tó bá lọ máa gbádùn láyé ò tí ì mì náà. àmì fẹ́ràn orúkọ ọmọ mẹ́rin. ẹ yẹ bá mi kí àwọn ará lé properly. ẹ̀yin ará lé tẹ fẹ́ràn Orisun. properly. èmi tó kó pé kí n nọ́mà. nọ́mà. ẹ̀yin ará lé wọ́n ní nọ́mà ò ní nọ́mà. yẹ́sà gbogbo nọ́mà kò nọ́mà o nọ́mà ló ń wò mí ò rẹ́rìn kí o nọ́mà ní. ẹ̀yin ará alẹ́ ẹ̀kọ́ ètò yìí Christmas Merry Christmas happy o ti pọ̀ tí ègbò mi lásán o ti rí January o ti rí February 2017 ẹ̀ ti dùn tó pẹ́ ń wo Orisun TV ẹ̀ ń wo ọmọ tí mi train ọmọ tí mi gbàdúrà òróró mi ló fi òróró yín ni mo fi ń dán. òróró mi ni Lara Olubo fi ń dán fún yẹn ń wọ ẹ̀dẹ̀ gbárùkù. Àròlé ló gbàdúrà fún mi tí mo fi lógo. ẹ ò ra àánú gbà. so nọ́mà yín nìyẹn. nọ́mà díẹ̀. wàhálà ẹ̀ lè nọ́mà mọ́. that's the prayer. kí ló dé tẹnu yín
kí ló ń ta yín lẹ́nu. Orí ti máa ń ṣe báyìí. Ó ní orí àṣẹ méje lọ fún mi. Ìgbà mi lọ́yà. Orí àwọn nǹkan kan ni. Ìgbà mi máa ṣojú bọ̀. Ojú mi máa mix pọ̀. Ìgbà mi ẹsẹ̀ mi, mo ń vibrate. Dimension agbára ni. Torí ti máa ń ṣe báyìí pọ̀. Tí máa ti ṣọ́ ń báyìí. Tí mo ṣe báyìí. Tí mo ní. Torí ẹni tó bá wà mí sí ní tiẹ̀ kó máa lọ. Torí ọ̀rọ̀ tó bá ọ̀rọ̀ ń jáde. Àṣẹ pọ̀. Àṣẹ tẹ̀lé. Ìgbà mi ọ̀rọ̀ máa wá àṣẹ. Àṣẹ máa wá ọ̀rọ̀. Ìgbà mi ọ̀rọ̀ máa wà lẹ́gò báyìí. Ó wà lẹ́gò. Ìjọ́ kan mo rí ọ̀rọ̀ ń lọ Òṣogbo. Mo rí àṣẹ tó mi là wọ́n wára wọn. Mo ní láti pè wọ́n pọ̀ padà. Àròlé. Kò yé wọn. Mi ò wá torí ọ̀rọ̀ pípọ́ lọ́lọ́lọ́. Àròlé kí lè jẹ́ àròlé. Torí ìṣẹ̀dá kan ni mo ṣe wá. Ó kọ rí pọ̀ mọ́ òmò má jẹ̀ mọ́. Ó tọ́nú mi. Orí ẹja kíká òmò ìṣẹ̀dá ẹ̀. Torí ẹ̀ ni mo ṣe wá. Mo ń gbà àwẹ̀ ọlọ́mọdé. Mi ti bẹ̀ owó mi fẹ́ rẹ́ rí. Inú kí ló ṣe? Kò sí. Nǹkan tí mo yìí ti jù la yé mi lára ló ń ṣe. Ẹ má bínú sà. Kí n máa sọ̀rọ̀ àṣẹ kéèyàn máa rẹ́rìn. Ẹ má bínú. Ẹ má bínú. Tọ́wọ́ àdúrà bá bẹ̀ wá àfìgbè ta. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Bẹ́ẹ̀ ni jọ, I'm serious. Anybody tó bá ń wo kí ni ilé tó tí n bá gbá ẹmú gbòòrò ayé. Èmi sọ̀rọ̀ ìwọ́n rẹ̀. O tún gbé mú bẹ́ẹ̀. O lè kàn bá tẹ̀rí ẹ̀ sí so. Má ẹyẹ rẹ̀ rí. Orísun yẹn máa bá àdìgbò. Àwọn tó ń pò náà forúkọ àwùjù. Àgbáyé sùn. Èmi náà ni mo tó bẹ́ẹ̀. Èmi náà mo tó bẹ́ẹ̀ torí mo mọ̀ pé àwọn àròlé toothpick tẹ mú dání. Bẹ́ẹ̀ni. Ìkan tó wà tó ń jẹ́ toothpick. Ìkan tó wà tó ń jẹ́ toothpick. Toothpick rèé sórí àwọn agbára kan wà. Wọ́n máa ń fi toothpick yan ayé èèyàn jẹ. Wọ́n á ti bọnú pọ́ọ̀tì ayé ẹ̀ wá dẹ̀ ràn jẹ. A dẹ̀ ní àwọn pọ̀nmọ́ eléyìí ṣe kí ni mà? Pọ̀nmọ́ tó mọta. Kí ni ìtumọ̀ kí pọ̀nmọ́ èèyàn mọta? Àwọn kan pọ̀nmọ́ kan wà ó float. Ata ò wọnú ẹ̀ kó ráta wọ̀. Àwọn pọ̀nmọ́ kan wà ìsàlẹ̀ ata ló wà. Ṣùgbọ́n wọ́n tí wọ́n ní tí pọ̀nmọ́ ẹ̀dá bá mọta wọ́n ń bò wètèwètè ni. Tó o bá lọ ra oúnjẹ lọ́dọ̀ ìyá wa níjọ ẹ fún mi ní pọ̀nmọ́ yẹn. Pọ̀nmọ́ tí bá wọ́n gbàdúrà mo gbàdúrà bẹ́ẹ̀ nìkan tó ń wò mẹ́ta. Ìwọ náà wàá ṣe àmì gbígbóná pọ̀nmọ́ ayé ẹ̀ kó mọta. Yes, ó rà àánú gbà ní that mercy locate the pọ̀nmọ́. Àwọn màrúfò lórí ètò lónìí o. Ṣèbí mo bá mi o. Bẹ́ẹ̀ni, ó bá ẹ. Ẹ sọ̀rọ̀ ẹni pọ̀nmọ́ méje ló wà lánàá. Kàtígórì méje ni. Pọ̀nmọ́. Àwọn kan float lórí ọbẹ̀. Àwọn pọ̀nmọ́ kan wà sórí tí tó wà lágbára jù. Ọ̀dọ́ ẹni kí pọ̀nmọ́ ẹ mú ta náà. Tí pọ̀nmọ́ ẹ bá mú ta, wọ́n ayé ń rọ̀ṣẹ̀ wọ́n kọ ẹ̀jẹ̀ wọ́n láì kẹ́dà sí mi ni. Bọ̀ tí pọ̀nmọ́ ayé ẹ bá wá ká. Tó bá ká kò bẹ́ẹ̀ kì. Kíká mẹ́ta ló wà. Ìkan wà ó jẹ́ kíká róbó. Sọ pé róbó. Róbó. Gbọ́dọ̀ máa sọ ní róbó. Ìyẹn ló lágbára jù. Aka bí ìtajà. Aka yẹn wá. Mo ní ìwé kan tí mo máa ń ṣí. Mo ní ìwé pọ̀nmọ́ orí kẹfà ẹsẹ̀ kejì. Ó sì wí pé ìwé ni. Ó sì ṣe ní ọjọ́ wọn. A sì rí pọ̀nmọ́ méje. Ìkan wọ sneakers, ìkan dẹ̀ lọ Panama. Ó sì rí ẹ̀gúsí, ó yẹ. Mo rí ọ̀gbọ̀nà, ó yẹ. Ó wá rí ata, ó kó wọnú ẹ̀. Ìkíní àmújẹ. Ní verse 48. Ó wò pé òun wọ́n ti ń rò pé dàgbé mo ti ní. Ẹ ti kò ló mẹ́ta sà. Bẹ́ẹ̀. Ẹ ti kò ló. Gidi gan. So àwọn pọ̀nmọ́ méje yẹn kí ni history wọn? History pọ̀nmọ́ yẹn ni wípé Robocop àtàwọnú ẹ̀. Verse 48 sọ wípé ó sì ṣe ṣùgbọ́n tẹ̀síwájú nínú aginjù ọbẹ̀. Fúrí ọbẹ̀ aginjù lọ́bẹ̀. Àmọ́ bó ṣe rí. Wàá sì rí pẹpẹ kékeré kan. Orí ẹ̀ ní ẹ̀fọ́ wà tó bá rẹ́rìn. Torí ẹnìkan tó fẹ́ fẹ́ yí bẹ́ẹ̀. Orí ẹ̀ ní ẹ̀fọ́ wà. Sì sùn sí abẹ́ ẹ̀fọ́ náà. Àbá sì wọnú abẹ́ rẹ̀. Ẹ̀rọ kí ló tẹ̀ ń ká tẹ̀yìn náà ká tẹ̀ ń ká kò fi. Kí ni ẹ ti bá mi ti máa ka àwọn ìwé yẹn? Ara mi ó ti ń ṣe mí. Ebe ẹ̀kàwé níbí ní ìsìn. Invisible ni oríṣiríṣi ìwé. A ní ìwé makeup. Ṣé ìwé náà? Sínú ìwé makeup orí kejì ẹsẹ̀ kẹfà. Ó sì ṣe àti rí àwọn obìnrin kan. O fi gbogbo wáyé ra makeup. O ti mascara ògo ẹ. O ti lo lipstick ìṣẹ̀dá ẹ. O wá dàbí egúngún. Sì wò ó. O nà ṣọ́ra wọn. Ìwé kan náà nù. Ìwé ìtọ́lá a ti rí ìwé kíkọ́ ẹ̀kọ́ tiẹ̀ wà. Ṣé ìwé náà? Sínú ìwé wig.
orí kẹfà ẹsẹ̀ kẹjọ ó sì wí pé ó fi gbogbo owó ayé ẹ ra oríṣiríṣi irun ó ra irun 400,000 bóyá Peruvian àti Brazilian. Verse 18 sì sọ pé irun tó rà ẹ́ ìjẹ́ ìwọ kò mọ̀ pé wàá máa ní orí fún ẹ jù ọ̀kadà méjì ló gbé sórí Bajaj ni because tó o bá ṣe owó ọ̀kadà kútúkútú. gbogbo ẹ̀yin tèmi ní ẹja lọ ní agbára náà àròlé yọ ọlọ́mọdé pa mí lónìí ẹja lọ ní agbára bọ̀.